Hello. Ẹ̀yin èèyàn wa. Ó ga o. Ó ga pọ̀ o. Nǹkan bẹ̀. O. Ó ti ẹ̀ dá. Táwọn èèyàn tí Ọlọ́run bá ń kọ́ wọn lọ́gbọ́n. Bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń kọ́, wọ́n fẹ́ kọ́, Ọlọ́run dẹ̀ ń kọ́ wọn lọ́gbọ́n, wọn ò dẹ̀ fẹ́ gbọ́n. Ọlọ́run fẹ́ tó fún wọn ní punishment, wọn ò dẹ̀ fẹ́ take ẹ̀ pé punishment ni. Wọ́n wá ń fi ìbàjẹ́ ṣayọ̀, wọ́n ń fi orí burúkú ṣayọ̀. Kí ni ká ti gbọ́? Pé wọ́n ní olórí Tóbi gbé babaláwo wá sáàfin. Wọ́n ló gbé wá sáàfin lónìí. Òun nìkan ló fi mọ́tò ara ẹ̀ gbé babaláwo wá o. Torí wọ́n ní bàbá Ògbómọ̀ṣọ́ náà pé kọ́tà gbọ́ allegedly. Wọ́n ní babaláwo yẹn pé bàbá Ògbómọ̀ṣọ́ náà pé ó ṣe gbé wá sáàfin. Ó ga o, Jésù olùgbàlà. Wọ́n ní bó ṣe gbé wá sáàfin nìyẹn o. Ìyẹn bàbá Ògbómọ̀ṣọ́ o, kókó wá bá wọn ṣiṣẹ́ o. Ó wá ṣiṣẹ́ kábíyèsí àti Queen Naomi o. Wọ́n ní bí babaláwo ṣe wá sáàfin nìyẹn o. Tí babaláwo ń ta bíọ́bíọ́ tó ń wọlé tó ń jáde tó ń ṣe incantation tó ń ṣe gbogbo ẹ̀. Tó ń pọ̀fọ̀ tó ń pègèdè, ó fẹ́ ṣiṣẹ́ Naomi àti kábíyèsí. Wọ́n ní kì í ṣe kékeré o. Láì fọ̀rọ̀ gùn, ibi tí babaláwo ti ń pọ̀fọ̀. Wọ́n ní àrá sán lọ́sàn-án yìí. Wọ́n ló sán pa bàbá Ògbómọ̀ṣọ́. Bí eré àbáwádà. Wọ́n ní bàbá Ògbómọ̀ṣọ́ náà tọ̀tọ̀tọ̀tọ̀. Olúwàyè. Wọ́n ní bàbá Ògbómọ̀ṣọ́ náà tọ̀tọ̀tọ̀tọ̀. Wọ́n náà Tóbi wá sọ pé kí lélẹ̀? Bàbá Ògbómọ̀ṣọ́ kí lélẹ̀? Wọ́n ní bàbá Ògbómọ̀ṣọ́ kò lè sọ̀rọ̀ mọ́. Bàbá Ògbómọ̀ṣọ́ bó ṣe wó lulẹ̀ nìyẹn. Ní bàbá Ògbómọ̀ṣọ́ náà wọ́n nígbà tó wá tí Tóbi wá rí pé bàbá Ògbómọ̀ṣọ́ ò sọ̀rọ̀ mọ́. Wọ́n ní bó ṣe wá gbogbo ta ni. Kábíyèsí ti pààyàn. Kábíyèsí ti pààyàn. Wọ́n ní nǹkan tó ọmọ orírìn yẹn sọ rèé. Wọ́n ló kígbe. Kábíyèsí pààyàn. Báwọn èèyàn ṣe sá. Wọ́n wá péjọ o. Kí ló ṣẹlẹ̀? Báwo ni kábíyèsí fẹ́ pààyàn? Ó ní kábíyèsí ti pààyàn. Àfi kábíyèsí lèèyàn ti wá kú sí nínú ààfin kíní kan. Lọ́ba ni kábíyèsí tí ò sí nílé. Kábíyèsí dà nínú compound. Kábíyèsí ò sí nílé. Ló sọ pé bó ni kábíyèsí ti pààyàn. Lọ́ba ni Tóbi. Wọ́n ní àwọn agbófinró máa gbọ́ yìí. Ṣùgbọ́n kó jẹ́ kí kábíyèsí dé. Wọ́n ní bàbá Ògbómọ̀ṣọ́. Wọ́n ló wà ní ilẹ̀ẹ́lẹ̀ níbi tí Tóbi ti pa bàbá Ògbómọ̀ṣọ́. Wọ́n ní wọ́n sọ fún Tóbi pé kábíyèsí pààyàn. Bí apartment ẹ̀ ni bàbá Ògbómọ̀ṣọ́ wà tó kú síbẹ̀. Ó ní tí ò bá jẹ́ pé ńgbà tó dé ààfin bàbá Ògbómọ̀ṣọ́ ò ní kú. Wọ́n bá ní bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn. Tó bá jẹ́ pé ìwọ gbé bàbá Ògbómọ̀ṣọ́ wá ṣiṣẹ́ ẹbí nínú ààfin kábíyèsí, ṣé bàbá Ògbómọ̀ṣọ́ máa ara ò ní sán pa? Ọlọ́run gbèjà kábíyèsí àti Naomi. Òun lára ṣe sán bàbá Ògbómọ̀ṣọ́ pa. Wọ́n máa ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án yìí ó lágbára lọ́sàn-án yìí ní ààfin. Kábíyèsí ò dẹ̀ sí nílé. Kábíyèsí jáde. Ẹ̀yin èèyàn ṣe tó gbọ́rọ̀ eléyìí rí. Níbi tí ó ti wá gborí àwọn ẹni ẹlẹ́ni ní ibi. Bí ibi ṣe bá wọn nìyẹn. Ibi ṣe bá ló bá ní
Àwọn èèyàn wá sọ pé Tóbi ó máa pààyàn, kí ló ṣe ẹ́ tó fi mú babaláwo? Ó ní òun ò mọ rí o, òun kàn lift ẹ̀ ni o, òun kàn rí ní kinní lòun lift ẹ̀ lọ síbo ló fi gbé wa lift ẹ̀ nínú yàrá ẹ̀, lift ẹ̀ nínú apartment ẹ̀ ní bàbá Ògbómọ̀ṣọ́ ló fi lift bàbá Ògbómọ̀ṣọ́. Wọ́n ní kan dé ibẹ̀ ó dìgbà tí kábíyèsí bá dé. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án yìí nìyẹn, allegedly kó ta gbọ́ nìyẹn. Ṣẹ́yìn náà tún rírú eléyìí ẹ̀yin èèyàn wa, kò yẹ kó má rí bẹ́ẹ̀, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Tó bá ní báwo ni nǹkan lọ mú bó ṣe ń rí wá, bó ṣe ń rí náà rí o. Wọ́n ẹ̀dẹ́ tó bá porí wa níbi láìṣẹ́ láìrò, ó di dandan ibi máa bá o. Olórí Tóbi ó máa dùn mí fún ẹ o. Ìwọ ló fara ń wé Ashley, ó tún lọ fi ara ń wé Ìyá Ìgbèrà. Àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti yan orí ibú látọ̀run wá, wọ́n ti yan ìkà látọ̀run wá, kò sí bẹ́ẹ̀ ṣe lè bá wọn sọ́tọ̀, wọn ò ní gbọ́, wọn ò ní gbà. Ó mìnì náà. Tóbi ó mìn wẹ́ẹ̀wẹ̀. Ẹ wo Tóbi ń ṣàfarawé, torí gbogbo wọ́n fẹ́ kí kábíyèsí mọ̀ wọ́n yàtọ̀ láàfin. Àwọn náà fẹ́ jẹ́ number one, àwọn ò gbọ́dọ̀ jẹ́ last. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, olórí Tóbi ò ní dìídì sọ pé ọmọ tó ń fẹ́ bí ọlọ́kàn gíga olójú kòkòrò níbi pé ó lọ wíìlì ọmọ láti ìta gbogbo fún kábíyèsí. Ó ní ìbejì ló máa ṣe, ó dẹ̀ wá ṣe ìbejì, ó dẹ̀ gbé wá fún kábíyèsí. Ìbejì àtọwọ́dá kì í ṣe òun ló bí o, ọmọ ẹlòmíì ló gbé wá, bóyá ọ̀rá ni o, bóyá ó jí gbé ni o, Ọlọ́run ló yé tó fi gbé wá fún kábíyèsí pé kípò òun lè ga lọ́dọ̀ kábíyèsí. Ẹ rí i pé gbogbo àwọn tí kábíyèsí gbé wá sáàfin, àwọn èèyàn ìkà, wọ́n mí èémí ìkà jáde. Kábíyèsí ó mà ṣe. Wọ́n mọ̀ pé Naomi pé kì í ṣe èèyàn yẹpẹrẹ, àkàndá èèyàn ni, kò sẹ́ni tó máa ṣẹ́ Naomi tó máa lọ scot-free tí kábíyèsí sọ pé òun máa fi hàn Naomi, ọmọ kékeré rẹ̀. Wọ́n ní ọmọ 27 years ni nígbà tó fi kúrò láàfin. Ó fẹ́ kábíyèsí at the age of 26. Ó rẹ̀ kú. God. Nǹkan tó fojú Naomi rí láàfin, ó jẹ́ pé ó dùn Ọlọ́run, ó dùn ẹlẹ́dàá ọmọ yẹn. Ó dùn Naomi débi pé ó sá kúrò láàfin. Kí lòun rí? Ẹni ẹlẹ́ni tó jẹ́ pé kò wà wíwọ̀dù kó tó marry, ó dẹ̀ marry tán. Èdè wa ń fi ayé hàn. Ọmọ ìrúbà ó sá lọ pé òun ò lè ṣe irú eléyìí. Ó fi tọmọdé, ó fi bẹ̀rù bojo sá kúrò láàfin ní nǹkan tí ojú ẹ̀ rí láàfin. Ní kábíyèsí wá bínú pé ó lọ. Òun máa fi ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún fi rọ́pò ẹ̀. Òun ló ṣe lọ ń gbé àti ajá àtẹran àti eku àti ẹyẹ, ó ṣàgbé gbogbo tí ẹ béèrè. Wọ́n mọ̀ pé Sátánì ti ṣí ẹnu lẹ̀ fún kábíyèsí ní ààfin kí gbogbo wọn máa rọ́ wọlé. Sátánì wá ti gbogbo wọn wọlé tán. Ó wá di wàhálà, ó di àpọ̀n. Ṣó dà bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn wa, ó lè lágbára o. Wọ́n ní ṣe ni Tóbi ń sọ pé kábíyèsí pààyàn. Ó ṣe wá jẹ́ kábíyèsí ló pààyàn. Ẹ mọ̀ pé nǹkan tí kábíyèsí fi rẹ̀ sí òun ló jẹ́ kó máa rí gbogbo àwọn rẹ̀dẹ̀. Kábíyèsí ẹ lé wọn dànù, bọ́ ṣe rọ́ wọn wà ní kẹ́ rọ́ wọn padà. Torí àwọn pípù yìí wọ́n padà. Kẹ́ sọ fún gbogbo ayé pé gbogbo ayé ti mọ̀ pé mistake ni. Sátánì rán gbogbo wọn wá sínú ààfin láti wá ba ti kábíyèsí jẹ́. Kábíyèsí wá prove fún wọn pé oníyanjú má ba tèmi jẹ́ o, èpò ni mo rù. Ẹ lé wọn síta, ẹ gbá wọn dànù kí
kí ayé yín lè tòrò, káàfin kẹ́lẹ́ kọ́kàn yín lè balẹ̀, káàfin tòrò kó túṣẹ́. Kábíyèsí ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, ẹ bá wa like, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé o, kẹ́ dẹ̀ fi ìtókù sí comment section. A ní ká sáré mélèé wà torí nǹkan tí ò bá yé èèyàn máa ń béèrè ni o. Ẹ ṣé gan-an, kẹ́ bá fi ìtókù sí comment section. Ọlọ́run á wò wá pọ̀ o. A ní dáràn o. Àrán la ó máa dá o Jésù torí ilé àrírú ẹ̀rí. Tóbi lọ́ba, ó ti pa oníṣègùn tó wà bá ṣiṣẹ́ Naomi àti kábíyèsí láàfin. Kí ni ká ti ṣe èyí sí o? Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Láyọ̀ o.